àríbàmọ́ba àtẹ̀yẹyẹ oyeye oyeye àtẹ̀yẹyẹ oyeye mi àgbà oyeye. kárẹ́jàre bá mi Orlando ọ̀wọ̀ ọ̀run rẹ̀ rí bàbá àmísìn yóò pọ̀ jù. ẹ káàbọ̀ láàárọ̀ yìí sí kókó inú ìwé ìròyìn tìlú Amẹ́ríkà. Dallas ń bí làwa wà tá a ti ń rọ̀ bí òjò. ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí i. kókó inú ìwé ìròyìn tá a máa yẹ̀wò láàárọ̀ yìí àwọ̀ ìwé méjì àbí mẹ́ta torí èní lọ́jọ́ ìsinmi a fẹ́ lọ sí ṣọ́ọ̀ṣì. mo máa ṣí ibodè fún àwọn orílẹ̀-èdè mùsùlùmí lẹ́ẹ̀kan sí i. Joe Biden ló sọ bẹ́ẹ̀. ó ní pé tí n bá ti dórí oyè tán mo máa ṣí ibodè fún àwọn orílẹ̀-èdè bíi Iran àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ọ̀gbẹ́ni Trump sé mọ́. oníṣẹ́ mọ̀ pé ọmọ ìyá ni gbogbo wa bàbá ló yàtọ̀. ìwé Punch tìlú Amẹ́ríkà láti kà láàárọ̀ yìí. ó dàbí ẹni pé àwọn tó láyé ti padà lẹ́yìn ẹ o. má wá síbi iṣẹ́ mọ́ látọ̀la lọ. Trump ló sọ bẹ́ẹ̀ fún lọ́ọ̀yà rẹ̀ ìyẹn Giuliani lánàá òde yìí. ó ní gbogbo ẹjọ́ tó ń bá mi ṣagbátẹrù ẹ̀ nílé ẹjọ́ gbogbo bẹ̀ láti ń fìdí rẹmi. wò ó lọ́jọ́ kò sílé náà jọ ọ̀rẹ́ ò fẹ́ yé mi mọ́. ìwé National Mirror láti kà láàárọ̀ yìí tìlú Amẹ́ríkà. omi ti fẹ́ tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu o. àwọn àpapọ̀ ọlọ́pàá FBI ti ìlú Amẹ́ríkà ló sọ bẹ́ẹ̀ lánàá. wọ́n ní ọwọ́ ti tẹ ọkùnrin kan lọ́sàn-án àná pẹ̀lú ayédèrú káàdì ìdánimọ̀ tí wọ́n fẹ́ fi wọbi tí wọ́n ti fẹ́ ṣe ìwúyè fún Grandpa Joe Biden lọ́sẹ̀ yìí. wọ́n ní onírúurú ìbọn, ọta ìbọn òǹdè, àdó olóró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n bá lọ́wọ́ ẹ̀. àfi kí Ọlọ́run kó bá wa yọ Grandpa Joe Biden nínú wàhálà yìí. CNN ló sọ láàárọ̀ yìí. ọkọ ló lórí aya ẹjọ́ èmi náà kọ́. Melania Trump aya Trump òun ló ń sọ bẹ́ẹ̀ lánàá lójú ewé kẹfà ìwé The Nation ta Amẹ́ríkà. ó ní mi ò bá ti kí ìyàwó Joe Biden kú oríire o. àmọ́ ìdí ọ̀rẹ́ mi lèmi ó fi sí ìdí ọ̀rẹ́ mi jàláńjòló. ọkọ mi lọ̀rẹ́ mi àwọn dáàdi wa ní kí n má tí ì pè. Melania ń ló sọ bẹ́ẹ̀ àwakọ̀ o. àfi kẹ́ ẹ fàdúrà ràn mí lọ́wọ́ o. ètò ọrọ̀ ajé tí mo fẹ́ jogún lọ́wọ́ Trump yìí ó ti dojúrú po. Grandpa Joe Biden ló ń pariwo lánàá bí ẹni tó wà ní Mountain of Fire tó ń wí pé ẹ wo ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé tí mo fẹ́ gbà lọ́wọ́ Trump yìí ó ti dojúbolẹ̀. àfi kí Ọlọ́run kó ràn òun lọ́wọ́. ẹ má dákẹ́ àdúrà. inú ìwé National Mirror ta Amẹ́ríkà ló wà láàárọ̀ yìí. ẹ máa dúpẹ́ wípé wọ́n ti ilé Twitter mi pa. Trump olórí orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n ti rọ̀ lóyè lẹ́ẹ̀mejì ṣùgbọ́n tí wọn ò yọ lóyè ló sọ bẹ́ẹ̀ lánàá. ó ní ká ní wọn ò tì mí kúrò lórí Twitter ni mi ò bá jẹ́wọ́ fún yín pé ẹnu mi mú jabẹ lọ. mi ò bá jẹ́ kẹ́ ẹ mọ̀ pé màá ti fẹnu dá nǹkan wò. ṣùgbọ́n orí ló yọ yín. ọ̀sẹ̀ kan mi tó kù yìí mi ò bá múlé gbọ̀ngbọ̀n mọ́ yín ni. Trump ló sọ bẹ́ẹ̀ bí tá a ti kà á wá gan mọ̀. ẹ̀jẹ̀ àwa sọdá sáfíríkà lọ́dọ̀ wa lọ́hùn-ún níbi tá a ti dúdú láwọ̀ tínú wa funfun báláwú. ẹ dákun ẹ gbà mí o. àhámọ́ ni mo wà pẹ̀lú ẹbí mi. arákùnrin olórin kan tó ń dupò joyè orílẹ̀-èdè Uganda ló fohùn ta lánàá. ó ní àwọn sójà tí wọ́n kóbọn kọ́ta dání ni wọ́n ti há èmi àti ẹbí mi mọ́lé láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn. kódà àmà ló ń jẹ mọ́lé. ọ̀dọ́mọdékùnrin yìí la sọ wípé ó ń ta bíọ́bíọ́ láti di olórí orílẹ̀-èdè Uganda. Mr. Wine ó ń gbìyànjú láti gba àwọn aráàlú Uganda sílẹ̀ ṣùgbọ́n Amẹ́ríkà gan ò lè dá sí i torí onírú ìró òun ni ìborùn ó yé eyín jù bẹ́ẹ̀ lọ. ìjà wa bọ́ sí Nàìjíríà.
ǹjẹ́ ẹ ti mọ̀ wípé COVID-19 tìlú Nàìjíríà òun náà ti ń gbéra sókè o. Wọ́n ní ó dàbí ẹni pé àìmákọbi ara àwọn ọmọ Nàìjíríà sí àrùn COVID-19 yìí ló ń jẹ́ kí àrùn yìí máa gbilẹ̀ sí i. Wọ́n ní bá a ti ń lọ sílé ijó là ń lọ sí bíìchì yẹn la lọ ń wẹ̀ nínú òkun. Wọ́n ní bẹ́ẹ̀ là ń lọ bíi pé nǹkan kan ò tiẹ̀ ṣẹlẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn orílẹ̀-èdè Nàìjíríà sọ wípé àfi k'Ọlọ́run kó dúró táwọn. COVID-19 kò dé ìṣí apá ẹ̀ka o. Ẹ jẹ́ a lọ sí ìdárayá lóní kéréje. Agídí ni Chelsea fi na Fulham lánàá. Nígbà tí wọ́n gbá bọ́ọ̀lù lánàá, agídí ni Chelsea fi sọ àmì ẹyọ kan sílé sọ́dọ̀ Fulham. Ẹ wò Lampard gan fẹ́ gbomijó lójú ní kí ló ń ṣẹlẹ̀ sí wa gan. Ẹ lọ tún létò. Ibi la máa dá dúró lénìí torí àsìkò ṣọ́ọ̀ṣì ti tó, ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ a sáré kọ́ra wa lọ́rọ̀ kan wípé ṣe bó o ṣe mọ́ o má wàgò aláàgò ṣiṣẹ́ ntọ́lọ́hún bá ti dà ságbádá ẹ̀ máa yan lọ má wàgò aláàgò ṣiṣẹ́. Ìpàdé dàárọ̀ lájọ́ Monday ọjọ́ ajé tá a máa túka kókó inú ìwé ìròyìn. Bẹ́ẹ̀ bá gbádùn ẹ share kẹ́ repost. Mi ò mọ Yorùbá ẹ̀ ni mo ti sọ bẹ́ẹ̀. Orúkọ mi ò pé méjì, Ọ̀túnba kò gbèrègbè ni o. Kókó inú ìwé ìròyìn ta Amẹ́ríkà. Ẹ kú iṣẹ́ o.